wò ó lágbára ṣe rí fídíò tí mo fẹ́ play fún wa fídíò Mr. Koiki pé ẹni bá máa kú lọ́wọ́ ṣé kí ni ló máa kú ẹni bá máa kú ló máa kú àwa náà sọ bẹ́ẹ̀ náà pé sẹ́yìn a ní Yorùbá nation náà ṣe kí ni no going back ni bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wọ́n lọ gbọ́ nǹkan tí Mr. Koiki sọ pé àwọn kan ṣe kí ni wọ́n fọ́n tọ́ lẹ́nu àwọn kan sọ pé ẹ̀rọ ẹ má jẹ́ kí n bẹ fún wa bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ because tí n bá ní kí n máa bẹ fún wa ẹ rò pé okùn ti sọ́tọ̀ náà ẹ má jà sọ gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ ni ẹ wá lọ gbọ́ nǹkan tí Mr. Koiki sọ. bá mi gbé ọ́díò yìí àbí fídíò yìí rádà ẹ bá mi translate ẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n náwọn tí ń ṣe Yorùbá nation tọ́wọ́ náwọn ṣe mọ́ tí wọ́n wá mú ẹnu wọn tí wọ́n fẹ́ máa fi tàbùkù kan Professor Adébánjí Akíntóyè àti bàbá wa Chief Sunday Adéyẹmọ Ọláyọmí Koiki lèmi jẹ́ tí gbogbo yín mọ̀ sí Koiki Media. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n máa ń sọ pé bàbá Akíntóyè àti Ìgbòho Tinubu ni wọ́n ń ṣiṣẹ́ fún wọn ò ṣiṣẹ́ Yorùbá nation mọ́ ẹni gbogbo right gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti sọ bẹ́ẹ̀ àmọ́ tèmi bá ṣì ń bẹ láyé tí mo dẹ̀ ṣì wà nínú movement màá máa jẹ́ kó yé yín pé kò ní dáa fún bàbá tó bí yín àtìyá tó bí yín tẹ́yìn ọ̀bá lè lọ gbé àwọn tó bí yín jáde káwọn náà wá lead the movement kí Tinubu náà lè rí wọn kó lè fún wọn lówó torí olórí burúkú ló pọ̀ jù nù yín Ògún tó dẹ̀ fi pa púpọ̀ nù yín torí táwa bá sì wà nù movement gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ àyè sọ̀rọ̀ ni ẹ ti sọ gbogbo ẹ̀ ní 2021 ṣèbẹ́ tẹ́ sọ débi pé èmi náà sá kúrò Nàìjíríà kódà ẹ sọ pé èmi gan ni mo set up olóyè Ìgbòho abẹ́ ti gbàgbé nítorí pé tí ẹ bá mọ tán ń pè ní movement tó involve life and death ó easy fẹ́yìn kẹ́ jókòó sínú yàrá yín kẹ́ tan kámẹ́rà kẹ́ máa pariwo kẹ́ máa sọ̀rọ̀ ìtọ́jú yín ò rí kẹ́ máa sọ káàkiri ṣe rí púpọ̀ nù yín ẹ sì máa padà ẹ sì máa ṣe kí ni ẹnu tẹ́ fi ń wa rọ́ọ̀fù yẹn lórí Ìgbòho àti bàbá Akíntóyè wọ́n ṣe Yorùbá nation mọ́ Ìgbòho ti dákẹ́ àgbọ́n kankan mọ́ nígbà tẹ́yìn ò gbọ́n kankan mọ́ ẹ̀yin náà ẹ lọ ṣe tí Ìgbòho ń ṣe náà ẹ̀yin tẹ́ bá jọ́kùnrin ṣe bẹ́ẹ̀ náà ẹni okó nídìí ṣùgbọ́n kó ń bẹ nídìí ẹ jáde náà kẹ́yìn náà lọ ṣe tí Ìgbòho ń ṣe sódà ní tí Ìgbòho ń ṣe yẹn tí kò ṣe mọ́ nísìn ẹ̀yin náà ẹ lọ ṣe ní tí bàbá Akíntóyè ń ṣe tí kò ṣe mọ́ ẹ̀yin náà ẹ dìde kẹ́ lọ bá wa ṣe káwa lè yìn yín káwa náà lè promote yín torí pé ní tí ẹ sọ nísìn ni pé Tinubu ti wà níbẹ̀ wọn ò gbọ́n kankan mọ́ kódà wọ́n ṣe Yorùbá nation mọ́ a ti dáwó àdámọ́ gbogbo ẹ̀yin tẹ́ dá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ dẹ̀ náà ṣe mọ́ ṣèbígbà tẹ́ ẹ̀ ṣe mọ́ yẹn àwa tá a ṣe ń ṣe ẹ jẹ́ ká ṣe máa ṣe náà mo ní ní kúure gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí TikTok Yeti Queen kò ní dá fún ẹ níbikíbi tó bá wà olórí burúkú mo ti gbọ́ àwọn ọ́díò kan tó sẹ́ndì sí mi kò ní dá fún ẹni mo sọ UK mi báyìí ló wà ṣèbí UK ni wọ́n wà ra ticket kó lọ Nàìjíríà kó lọ lead the movement náà olórí burúkú ẹ bá mi pass message sí Yeti Queen tó ń wẹnu rọ́fù tó ní oní evidence bàbá ò ní ṣoríire àti ìyá ẹ tó ò bá kó evidence jáde kò dá sórí social media níbi tí olóyè ti gbọ́ owó pé kó má ṣe Yorùbá nation mọ́ níbi tí wọ́n ti sanwó fún bàbá Akíntóyè mo kí ẹ tìjé tó ń bẹ l'Amẹ́ríkà mo kí ẹ dáadáa mo ti gbọ́ ohun tí òfin ta sí fún wọn padà nínú ibi tí wọ́n ti ń ṣe olórí burúkú ara wọn lórí TikTok sórí TikTok lẹ ti fẹ́ gba Yorùbá nation ṣé orí YouTube láti máa gba Yorùbá nation ṣé orí Facebook láti máa gba Yorùbá nation ẹni tó bá ní àyè bẹ́ẹ̀mi ṣe lọ́lé ní 2021 Yeti Queen ìwọ náà ra ticket pẹ̀lú gbogbo ẹ̀yin olórí burúkú kọ̀ọ̀kan tẹ́ ń bẹ lórí social media tẹ́ ní ṣoríire tó gun máa pa gbogbo yín ẹ̀yin náà ra ticket kẹ́ lọ́lé bẹ́ẹ̀mi náà ṣe lọ́lé ní 2021 kẹ́yìn náà lọ bá wa kẹ́ bá wa lọ ṣe ìwọ̀nba tí àwa ṣe yẹn at least ibi táwa gbé dé ẹ̀yin náà bá wa lọ gbé láti bẹ̀ èyí tó easy jù òun ni kíyàn jókòó
kó máa sọ̀rọ̀ tapatapatapatapa. Ẹ ra tíkẹ́ẹ̀tì. Èmi ra tíkẹ́ẹ̀tì lọ́lé ní 2021 ni. Èmi náà ra tíkẹ́ẹ̀tì lọ́lé láti London bíbáyìí. Mo dẹ̀ lọ́lé, mo lò oṣù 6 gbáko. Mo mọ iye ọjọ́ tí mo dá gbére fún ìyàwó mi àtàwọn ọmọ ní bíbáyìí tí mo fi lọ́lé. So tẹ bá wá ń sọ nísìn pé torí Tinubu ti wà níbẹ̀ wọ́n ṣe Yorùbá nation mọ́, ẹ̀yin náà jáde náà ẹ bá wa gbé láti bẹ̀. Torí pé n tí gbogbo yín mọ̀ ń ṣe ni pé kẹ máa fẹ́ fi ẹnu kàbùkù kan olóyè Ìgbòho àti bàbá Akíntóyè. At 89, owó wo ni bàbá yẹn need ní 89 years old? Kí ló lóyè need? Gbogbo tó fẹ́ pátá Ọlọ́run ti ṣe fún. Tó bá sọ pé ìyàwó arọ́pò bímọ kódà ọ bí àwọn ọmọ tó dá lọ́wọ́. Tó bá ní ìyàwó tó ń bẹ ní Canada ọ bí àwọn ọmọ, wọ́n ní àwọn ọmọ tó dá lọ́wọ́. Tó bá sọ pé gbogbo ìlú tíyàn lè lọ kò sí ìlú tó lóyè ò lè lọ, ó wá fi rẹ̀ sílẹ̀. Ẹ wá ní à ń pọ́n lóyè lé, a gbọ́dọ̀ máa pọ́n lé. Torí pé tí ẹ bá fẹ́ ká pọ́n bàbá tiyín àbọ́kọ tiyín àbí ọ̀nkù tiyín, ẹ̀yin náà ẹ ti ọkọ yín jáde pé in tó lóye ṣe yẹn ó dà pé lóyè ò ṣe Yorùbá nation mọ́. Ó dà pé lóyè náà ò ṣe Yorùbá nation mọ́. Ọkọ mi ṣé wàá dìde kó bá wa lọ kó lead Yorùbá nation. Torí pé ẹ̀ ń wá ẹni tó máa lead yín. A sọ pé kò sẹ́ni tó lè lead. Ẹni tó fẹ́ lead yẹn Yétì Queen bá wa mú jáde, olórí burúkú ẹlẹ́nu jáwáyà lórí TikTok. Èmi ò sí lórí TikTok mọ́, bọ̀wọ́ fún mi ní ọ́díò ẹ̀ tí ó ṣe, wọ́n ti send ẹ̀ sí mi. Tó ń ṣe ní tọ̀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 
wọlé kó lọ lead torí pé ẹnu tí ẹ níyẹn òun ló easy jù láti fi jà. So nísìn ẹ expect pé torí Tinubu wà níbẹ̀ àṣẹ Yorùbá nation mọ́. Ta ló sọ fún yín pé wọ́n ṣe Yorùbá nation mọ́? Ta ló sọ fún yín pé wọ́n ṣe Yorùbá nation mọ́? Nígbà tá a jáde ní last year tọ́pọ̀ àwọn ọmọ ṣé ká kọ́ àwọn ọmọ síta kọ́ bẹ̀rẹ̀ sí ń pa wọ́n bí ẹdìyẹ? Ṣé kí olóyè dá àwọn ọmọ sí títì kọ́ bẹ̀rẹ̀ sí ń pa wọ́n bí ẹdìyẹ? Mo gbọ́ tí kan tẹ̀ ní kọ́ lọ fún àwọn representative wọn ní lẹ́tà. Ẹ̀yin tẹ́ wà ń lé tẹ́ ń ṣe Yorùbá nation. Mo lè sọ fún yín pé olórí kò ń ṣe gbogbo àwọn ìyá mi dáadáa o, àwọn bàbá wa dáadáa o tó ń bẹ ní diaspora tèmi náà wáyé o, nínú òtútù ni mo wáyé o. Olórí burúkú ló pọ̀ nù wọn o. Ṣẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, olórí burúkú ló pọ̀ nù àwọn tó wà ní diaspora tó fẹ́ jẹ́ kí Yorùbá lọ síbi kankan. Kó jókòó sórí TikTok òun ló ń fẹ́. Èmi ò sọ pé wọ́n fi TikTok pọ̀wó torí gbogbo tán máa ní wọ́n ń pọ̀wó lórí Yorùbá nation, wọ́n ń pọ̀wó lórí ibi tí èèyàn bá ti ń ṣe nìyẹn máa ti jẹ náà. Normal nìyẹn, àtayébáyé nìyẹn. Bọ̀tọ́ bá sọ nísìn pé irú àwa pé wọ́n ti gbowó fún wọn, Koiki ti gbowó, gbogbo owó ló wà lọ́wọ́ ẹ̀. Mo ní tó bá dọjọ́ iwájú gbogbo ẹ̀ á reveal rẹ̀. Torí ẹ fẹ́ yẹ ká sọ̀rọ̀ débi tí kò jẹ́ ká sọ̀rọ̀ dé ni àwọn ò dẹ̀ ní sọ̀rọ̀ dé bẹ́ẹ̀. Àbọ̀rọ̀ mọ̀ yẹ́yìn nísìn wọ́n ti gbowó, ṣe rí pé Ìgbòho sọ Yorùbá nation mọ́, Ìgbòho ti dákẹ́. Ìgbòho ti dákẹ́, kò ṣe Yorùbá nation mọ́. Ẹ bá wa sọ fún Bàbá Akíntóyè, Bàbá Akíntóyè ò ṣe Yorùbá nation mọ́. Tá a bá ṣe Yorùbá nation mọ́ ẹ̀yin tí ẹ fẹ́ ṣe Yorùbá nation tí ẹ dẹ̀ ti rí pé Yorùbá nation yẹn kọ́ o, mú bẹ́ẹ̀ jẹ́ fún mi ní time. Ẹ̀yin tí ẹ dẹ̀ mọ̀ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́, ẹ̀yin ẹ bá wa jáde kẹ bá wa mú strategy mi síta kẹ bá wa máa fi bá wa ṣe Yorùbá nation yẹn. The leadership of Yorùbá nation still remain under Professor Adebanji Akintoye, still remain under Chief Dr. Sunday Igboho. Ẹ ń sọ pé wọ́n nífẹ̀ẹ́ olóyè Igboho jùlẹ̀ Yorùbá lọ. No, nífẹ̀ẹ́ olóyè jùlẹ̀ Yorùbá lọ. À ń sọ pé olóyè Igboho akíkanjú ọmọ Yorùbá ní sáà yìí torí pé gbogbo wa la rí nǹkan ṣe fún ìran Yorùbá tí gbogbo èèyàn dákẹ́, kò sẹ́ni tó sọ̀rọ̀, kò sẹ́ni tó gbójú jáde torí pé kò sẹ́ni tó fẹ́ kú. Sọ àwa ta gbójú jáde nísìn mọ̀ pé wọ́n fi kúlé àwa náà. Mò ń béèrè ni o torí ẹ̀yin tí ẹ wà nínú tí ẹlòmíì nísìn kò mọ iye tí kún yẹn nísìn ẹlòmíì ò mọ bó ṣe rí o. Ẹni kó gbé picture jáde kó máa ṣe fídíò lójoojúmọ́, ẹlòmíì ò mọ bó ṣe rí torí pé kí ni wọ́n ò fẹ́ take risk táwa kan take.
torí àti máa gbójú síta pé òun ṣe Yorùbá nation ara risk kan ni. Bàbá Èkìtì ní gbogbo àwa tá à ń gbójú síta yẹn we are taking risk. So tẹ́yìn bá wá jókòó tẹ́yìn sọ pé wọ́n ti gbowó gbogbo lẹ́tà tó ń ṣe kódà wọ́n sọ débi pé wèrè mo sọ fún yín pé ẹ̀yin tẹ́ wà ní diaspora àwọn tó wà ní diaspora òtútù yìí ó ti wọnú brain wọn. wọ́n náà bá Tinubu ṣe meeting níjọ́ Friday nígbà tá a gbé lẹ́tà lọ sí Downing Street níjọ́ Saturday. I just dey laugh when I dey listen to other audio. They are born bastard. Tí bá sọ pé born bastard. Tẹ́ bá rí bẹ́ẹ̀ ni ẹ ṣe ń sọ, ó ní Ìgbòho ti bá Tinubu ṣe meeting níjọ́ Friday kó tó di pé Tinubu fly out lọ sí France. Ìgbòho tó dé ní anyway ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ojú ló ń kán ìbòjì òun máa débẹ̀. Tinubu wà níbẹ̀ o, Tinubu ò sí níbẹ̀ o, Tinubu máa lọ ní o, kò ní lọ ní o. Yorùbá nation ó ń súnmọ́ bọ̀ díẹ̀díẹ̀. Ẹni máa kú, ẹni máa yè òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. But ẹ wá rẹ̀yìn tẹ́ ń sọ pé Ìgbòho ò ṣe mọ́ yẹn, Bàbá Akíntóyè ò ṣe mọ́ yẹn, Kóìkì náà kódà kò ṣe Yorùbá nation, kódà wọ́n fẹ́ lè ní èmi gan ṣe Yorùbá nation mọ́, kódà wọ́n fẹ́ lè ní èmi gan fúnra mi pé a ṣe Yorùbá nation mọ́, àbí bẹ́ẹ̀ kọ́. So nígbà táwọn ti ṣe mọ́ yẹn ẹ̀yin set up ẹ bá wa set up media kẹ wá bẹ̀rẹ̀ sí polówó Yorùbá nation kẹ́yìn wá mú strategy tí yín kẹ máa tì lọ. Ṣèbáwọn 2x2 nísìn tán náà ti gba country tó ń sọ fún gbogbo àwọn èèyàn pẹ̀lú àwọn ìjìnlẹ̀ maggot tí gbogbo wọn jáde àti gba country àti gbàlúwa àti soríire o adúpẹ́ fọlọ́run ẹ máa jó ẹ máa yọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Àbí gbogbo yín ò rí yẹn? Ṣebí gbogbo wa náà la gbọ́ pé wọ́n náà ti gba country, wọ́n ti declare àwọn Dúpẹ́ Onítìrì. Ìbò ni gbogbo wọn wà lẹ́nu nísìn, àwọn Wálé Àlè, gbogbo àwọn nonsense and jagbajantis wọn náà ti gba country. Ẹ wo presentation àwọn Biafra láti restoration lọ sí declaration, ẹ wo ohun táwọn ṣe lè compare sí jagbajagba tí Dúpẹ́ ṣe. Àwọn Biafra gan sef wọ́n ti tẹ pé wọ́n take charge of the territory, kò possible torí pé government ní agbára. tó tẹ bá wá ń sọ pé torí Tinubu wà níbẹ̀ ni olóyè ò ṣe jáde, ẹ̀yin náà ẹ mọ̀ tẹ́ máa ṣe nígbà tí Tinubu ti wà níbẹ̀ yẹn ẹ̀yin náà kó àwọn èèyàn síta, kẹ kó wọn síta, kẹ bọ́ sójú títì. Ẹni tójú bá ń kán tó náà ò lè dúró tí ntí Bàbá Akíntóyè máa sọ fún wa àti tó lóye máa sọ fún wa àtàwọn leaders wa tó kù, ẹ mọ̀ tẹ́ máa ṣe, ẹ bọ́ sí títì kẹ lọ máa bá bẹ ṣe fẹ́ gba Yorùbá nation. Ẹni tó ò bá ti dúró pé instruction tí wọ́n máa sọ fún wa lásìkò tó máa sọ fún wa, any right. Ṣebí Yorùbá ní gbogbo wa. Nígbà tá a ṣe event ní London, ṣe mọ̀ pé àwọn kan wà náà. Ṣebí nígbà tí Pasuma wá sí London, àṣàrò àwọn tó jáde tó lọ jó Pasuma. Ibi táwọn fẹ́ ṣe sí nìyẹn, àwọn kò sí tó kàn wọ́n pẹ̀lú Yorùbá nation. They are not interested in Yorùbá nation. Tá a bá gba country, gbogbo wa náà ní citizen. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣebí ìgbà tí gbogbo wa dé bíbá nísìn, yàtọ̀ sẹ́ńtọ́ bí sí bíbá directly, ó máa jà fún immigration ni. Àbí ọ̀rọ̀ mi ò yé yín nísìn. Ṣebí news ti jáde láàárọ̀ yìí nísìn pé Pastor Tobi ọ̀rẹ́ Davido, ó ti lose immigration kìíní ẹ̀. So wọ́n ní bí wọ́n máa deported, wọ́n ní deported, I don't know. So for the fact that we are in the movement, ẹni tó bá wá ní òun wà interested, ó ti sú mi, àṣemọ́. Look, nobody is holding you to that. Ẹ padà sí lifestyle tẹ́ ń ṣe tẹ́lẹ̀. Ẹlòmíì ọ̀rọ̀ okó àtòbò ló ń sọ lórí program ẹ̀ tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ Yorùbá nation. Níbo ni Tẹ́ni wà nísìn? Tẹ́ni ọmọ ológo láti gbà tí kò ṣe Yorùbá nation mọ́, ta ló dì mú? So ẹni tó bá wá jẹ́ ẹni tó ń follow movement náà tó wá sọ pé òun náà ṣe mọ́, you have every right. Ó wà Nàìjíríà ni Yorùbá nation ló gbaṣẹ́ lọ́wọ́ mi.
economy Nigeria is dead. Yorùbá nation ò gbaṣẹ́ lọ́wọ́ anybody. Gbogbo yẹn excuse ni, gbogbo yẹn àwáwí ni. So kò sẹ́ni kankan tí Yorùbá nation gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Nigeria economy is going nowhere. It is a dead economy and it will remain so. So if anybody tó ń sọ pé òun ò ṣe mọ́ pé for whatever reason pé ẹ ṣe mọ́ you have the right to walk away. Abroad ló ń gbé ni, UK ló ń gbé ni, mo ṣe Yorùbá nation mọ́ but wàá máa wá tako àwọn bàbá Akíntóyè pé àwọn ló bà Yorùbá nation jẹ́, Ìgbòho ló bà Yorùbá nation jẹ́. How à ń bi yín ni o, so gbà tí mo kàn ń gbọ́ gbogbo àwọn èèyàn kan ló kọ̀ sẹ́ndì, mo kàn rẹ́rìn títí pé these are bunch of lunatics. Àwọn bàbá òfò kan wà l'Amẹ́ríkà, àwọn ẹ̀gbọ́n burúkú kan wà l'Amẹ́ríkà, àwọn ìyá burúkú kan wà l'abroad jẹ́ pé tí wọ́n ti bàjẹ́ wọn ní kankan tó fẹ́ ṣe ju pé nítorí wọ́n ti support Yorùbá nation at the beginning, wọn náà wọn rí energy tí Ìgbòho ń lò nígbà tí Buhari wà níbẹ̀. Gbogbo nǹkan ló ní the strategy, gbogbo nǹkan láyé ló ní the strategy. Ìjà tó ń jà lọ ní Ukraine àti Russia nísìnyí wọ́n lo strategy upon strategy. So nígbà tá a bá náà fẹ́ ṣe Yorùbá nation, tá a bẹ̀rẹ̀ on a good note, tá a bẹ̀rẹ̀ sí ń push ẹ̀, à ń ṣe rally títí wọ́n ṣe kí ni nígbà tá a fi lọ sí Èkó wọ́n ní kí rally má wá sí Èkó, wọ́n fi wá pọ̀ lóyè sínú ilé, wọ́n ò rí òun fúnra rẹ̀ pa. Ṣebí gbogbo wa la rí Délé Fárótìmí ò ṣe jà nígbà tó ọlọ́pàá dénú ilé ẹ̀. Délé Fárótìmí ọlọ́pàá mẹ́ta bí abí mẹ́rin péré ló lọ mú nínú ilé ẹ̀ lánàá. Ṣebí gbogbo wa ti rí fídíò lọ́dọ̀ Ṣòwòrẹ́, ò tí rí fídíò lọ sórí Twitter. Délé Fárótìmí ẹ ṣàmọ́ ẹni tó ń pè Délé Fárótìmí, ẹ̀gbọ́n yẹn wọ́n ní Afẹ́ Babalọ́lá ni ó fi ọlọ́pàá lọ gbé Délé Nàìjíríà lọ́wọ́ wọ́n ní Afẹ́ Babalọ́lá bá ṣe kà á ní o because ó ti wà lórí Gazette láàárọ̀ èmi ti ka pépà láàárọ̀ yìí. Afẹ́ Babalọ́lá tó dá £10,000 tó fún King's College for human rights kìíní kan, ó lọ fẹ́ ọlọ́pàá gbé Délé Fárótìmí pé defamation of character. Lákọ̀ọ́kọ́ tófin bá wà nílùú tí mò ń gbé, ẹni tó bá sọ pé mo defame òun wàá lọ sílé ẹjọ́ ni. Ó ní lọ pé ọlọ́pàá ní station tó wà ládùúgbò mi àbí tó wà níbì kan pé kó wá mú mi nínú ilé mi. No, it doesn't work like that. Wàá lọ sí court, wàá lọ report mi pé bọ̀bọ́ kan wà tó ń pè ní Ọláyọmí Kóìkì ṣe ló ó parọ́ mọ́ mi lórí social media. Onírọ́ ni. Court àwa kọ lẹ́tà sí mi, wàá wá jọ fún àwa méjèèjì ní date, màá wá lọ gba lọ́ọ̀yà tèmi, àwa pàdé ní court, wàá wá present evidence ẹ̀, èmi náà dẹ̀ sọ tèmi lé lórí. Kò ń ṣe èyí tí wọ́n lọ ṣe fún Délé Fárótìmí. Now ẹ jẹ́ ká wá mú 2021 torí ọmọ Yorùbá ẹ máa ń gbàgbé nǹkan. Olóyè ó ti gbìyànjú tẹ́lẹ̀ tí kò bá ṣe mọ́. Níjọ́ wo lolóyè jáde tó sọ fún ẹ pé òun ò ṣe mọ́? Mò ń béèrè ni o, ṣé ó kọ lẹ́tà sí ẹ? Ṣé ó kọ lẹ́tà sí dádì ẹ? Ó kọ lẹ́tà sí mọ́mí ẹ? Olóyè jáde pé Yorùbá nation yẹn o mo ò ṣe mọ́ o, ó ti sú mi o. He has nothing to lose anymore. Ẹni tó bá dẹ̀ ní kankan tó lè lose anymore, ó bẹ́tà ká jà yẹn tán délẹ̀, òun lọ̀rọ̀ olóyè. He has nothing to lose anymore. Ẹ balẹ̀ ẹ̀jẹ̀. Kódà wọ́n tẹ̀ ń sọ pé wọ́n ti open account ẹ̀. Ẹ mọ̀ pé tá bá ti open account olóyè, èmi gan máa rówó gbà lọ́wọ́ olóyè torí owó tó ń bẹ nínú account ẹ̀ tó fi ṣe business ẹ̀ ká tó bẹ̀rẹ̀ Yorùbá nation a máa fẹ́mi náà ń dé ẹ̀mẹ́. These are bunch of lunatics. Ìyẹn mo ṣe máa ń sọ pé mad people all over the place. Yorùbá nínú wọn dùn jù pé kó jókòó síbì kan. Yes, Yétìkun tẹ́ bá rí bó ṣe ń sọ̀rọ̀, òun kò ní dá fún ẹ tó bá mú ẹ̀rí yẹn jáde. Ẹ̀rí tó sọ pé ó níyẹn pé olóyè ti gbowó, evidence yẹn kò ní, ṣèbí lọ́ọ̀yà nìyẹn, kò ní dá fún ọ ní ṣoríire tó bá mú jáde. Born bastard, olórí burúkú. Mo fẹ́ kó mú jáde, ẹ dá sórí TikTok, ẹ dá sórí gbogbo Facebook pé olóyè o kò ṣe Yorùbá nation mọ́. Tinubu ló ń bá ṣiṣẹ́, kódà òun àti Tinubu gan jọ wà ní South Africa, kódà òun àti Tinubu gan jọ wà ní, wọ́n jọ lọ sí France ni,
torí pé ẹnu tẹ fi ń wa rọ́ọ̀fù yẹn gbogbo yín pátá lẹ ṣì máa jìyẹ gbogbo yín pátá lẹ ṣe kí ni lẹ máa jìyẹ ó kù díẹ̀ nìbọn ró ni ẹ fẹ́ mọ ìdí abájọ ni wọ́n fẹ́ mọ̀ ìdí abájọ ni àìmọ̀ ìdí abájọ ló bí wọn ní bí wọn nínú ló fọ́ wọn lórí wọ́n fẹ́ mọ̀ ìdí abájọ ni. ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ máa múra sílẹ̀ kò ń ṣe múra sílẹ̀ pé lè ní lọ́la o but wọ́n fẹ́ mọ̀ ìdí abájọ ni. èmi ni last man standing gbogbo yín ní sóríire gbogbo ẹni tẹ́ ń bẹ lórí TikTok tẹ́ ń sọ jágbajàgba jógbòjògbò ẹni tí ó bá dá lójú ẹ ra tíkẹ́ẹ̀tì kẹ lọ́lé kẹ lọ fàyà síta pé àwa ọmọ Yorùbá nation ládé yìí àwa Yorùbá nation láti UK àfi wá defend ilẹ̀ bàbá wa ọlọ́pàá 5 ló lọ display fún Délé Fárótìmí ẹ wá wo lóyè Ìgbòho over 500 lọ wọlé lọ́ba tó fi pa ẹ béèrè lọ́wọ́ Tinubu ṣó mọ̀ nípa ẹ̀ àbí kò mọ̀ nípa ẹ̀ question tí mo fẹ́ bi gbogbo ọmọ Yorùbá nìyẹn ẹ bá mi sọ fún President Bọ́lá Tinubu ṣó mọ̀ nípa ẹ̀ àti àwọn wo ló tún mọ̀ nípa láti lọ ṣe ikú fún olóyè Ìgbòho nínú ilé ẹ̀ ní 2021 so tí Tinubu bá jẹ president àwa láti ní strategy tá a máa fi prepare láti ṣe ibi tó kù sí Tinubu ò stop Yorùbá nation kò dẹ̀ lè stop ẹ̀ torí pé Tinubu náà ti gbé ní UK yìí rí in exile so bó ṣe jẹ́ nìyẹn wa àlejò bẹ́ẹ̀ lọ bye for now.